òun ní ìwọ̀n tí kà ń bá dé láàárọ̀ ló ń bá dé láàárọ̀ ló òjò náà tí ò dáa ń bá dé láàárọ̀ ló. wẹ́nu kò sí tó ṣe mí léwọ́ àwọn ará lé o. yọmi inú mi ní ń ká lè sí mi adé afúnbájẹ́rù kì í sọmọbìnrin ìgbòdo wọn náà ṣáàtì bá gbé ní láàṣì ọmọ ẹ̀. ẹ̀yin tèmi ẹ̀yin tọpẹ́yẹmí ẹ káàbọ̀ padà sórí ọpẹ́yẹmí onítàn tv lónìí nǹkan tí mo wá fún yín lórí ìkànnì ní Ifátọ̀nà. Gbogbo wa la ti ń dúró de Ifátọ̀nà àtúnwò kí ló ṣẹlẹ̀ Ifátọ̀nà báwo ló ṣe máa ṣe àbúrò bàbá ẹ̀ tó ṣe níjàmbá. Kí n tó wá lọ kí n tó kó di mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tèmi bẹ́ẹ̀ ṣe subscribe sórí ìkànnì yìí ẹ ṣé púpọ̀ Ọlọ́run á máa wà pẹ̀lú yín mo really appreciate gan ni ní táwọ́ náà ọwọ́ yín lè kàn sàlẹ̀ àpò mo ti ẹ̀ fi ń ra dátà Ọlọ́run á máa pèsè ẹ̀ fún yín ní rògbò wọlé ní rògbò jáde nílé yín ẹ ṣé gan ni mo really appreciate mo dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ yín. Ifátọ̀nà làwa gbé wá kí ló padà gbẹ̀yìn Ifátọ̀nà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí ṣé Ifátọ̀nà máa padà yí padà àbí kò ní yí padà mo rò pé òun lẹ̀ ń rí lójú ìran yìí ẹ má bínú pé kìíní òun lẹ̀ ń rí lójú ìran yìí kí ló máa padà gbẹ̀yìn ṣé Ifátọ̀nà máa padà rọ́kọ fẹ́ àbí ṣé ayé ẹ̀ máa padà yí padà àbí kò ní yí padà ẹ ní láti lọ sí orí Ògìdán TV kẹ lọ wo Ifátọ̀nà 2 ìbẹ̀lẹ̀ ti máa mọ nǹkan tó padà ṣẹlẹ̀ ẹ jẹ́ ń fún yín ní tíṣà ẹ jẹ́ ń fún yín ní nǹkan tó padà ṣẹlẹ̀ sí àbúrò bàbá ẹ̀. ẹ lọ́mọ bọ́ màálù á máa fẹ́ ti bàbá ẹ̀ kí ló rí inú gbogbo ìnà gbogbo ẹ̀ kí ló rí mọ́ ẹ̀. ẹni ṣe àkọ́ tó dáa jẹ ẹ tún lẹ́nu. ẹ̀rọ ìṣòro dọ́kùn bá padà. ògùn dákan tí ìdákan ẹ̀ tó tún sọ mí. ẹ̀yin tèmi ṣe ti rí Ifátọ̀nà ó ṣà ń ṣe jákujàku ń ṣe rádaràda kí ni nǹkan tó lè fà tó lè máa hùwà báyìí gẹ́gẹ́ bá ṣe ti wo apá kìíní ẹ lọ wo ìdí nínú apá kejì tí ó fi ń hùwà jákujàku ṣé wọ́n padà rí solution sí ọ̀rọ̀ àbí wọ́n padà rí solution sí ọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń Tìmídé àti bọ̀dá Hafiz pé àwọn tiwa ni àwọn olólùfẹ́ wa ni wọn kì í fún alẹ́ ṣá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wọ́n ní tèmi mo fẹ́ rètí fíìmù yìí review lè máa ń ṣe bíbá tó bá jẹ́ gbà àkọ́kọ́ yín lélẹ́yìn bíbá ẹ jọ̀wọ́ ẹ bá mi láìkì fọ́nrán yìí ẹ bá mi láìkì fídíò yìí tó bá dẹ̀ jẹ́ gbà àkọ́kọ́ yín lélẹ́yìn bíbá ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì nǹkan tẹ́mi ń ṣe ni wípé kí mi lọ bá yín wo fíìmù wa ṣé fíìmù tó wọ̀ ti táìmù yín ni ṣé fíìmù tó yẹ kí ẹ fi àsìkò yín wò ni àbí kò ṣe fíìmù tí ò yẹ kẹ́ fàsìkò yín wò tẹ́ bá dẹ̀ ti rí fídíò àbí fíìmù lórí ìkànnì mi ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ó wọ̀ ti àsìkò yín ni kí n tó retí ẹ jẹ́ kí n tún fi ibì kan wọ̀nyí lórí fíìmù yìí. Ifátọ̀nà. wà á lè kí n ra mọ́nà àwọn akérò ṣẹlẹ̀. tí kan kò sí ibi tọ́mọ náà ti. Ifátọ̀nà. wà á lè kí n ra mọ́nà àwọn akérò ṣẹlẹ̀. ó ti wá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọmọ mi. mi ṣe. ní má ṣòro ṣe. bàbá ẹ má ṣe bàbá. ó ní má ṣòro ṣe. bàbá. ẹ̀yin tèmi kí ló ṣẹlẹ̀ níbí báyìí tí ó jẹ́ pé ṣé ẹ rí ẹni yìí oníbàárà bàbá Ifátọ̀nà ní kí ló ṣẹlẹ̀ tó fi wá jẹ́ pé orí Ifátọ̀nà ni bàbá ẹ̀ ti bá oníbàárà ẹ̀ ẹ̀yin Tọ́pẹ́yẹmí ẹ má jẹ́ ń gbà yín lákòókò kẹ́ ẹ lè ṣe kí ni kẹ́ ẹ lè tètè rush lọ sórí Ògìdán TV láti wo Ifátọ̀nà apá kejì mi máa rí ti fíìmù ní ẹ má bínú ẹ̀yin tèmi máa rate ẹni 6/10 tẹ́ bá rí wípé ẹ ṣe nǹkan kan ẹ̀kọ́ rò pé ẹ ti wo gbogbo fíìmù tán Ifátọ̀nà tẹ́ bá ní àsìkò ẹ wo Ifátọ̀nà ẹ máa gbádùn ẹ̀ gidi gan ni. ẹ̀yin Tọ́pẹ́yẹmí mo ti fẹ́ máa lọ àmọ́ kí n tó lọ ẹ jẹ́ n fún yín ní díẹ̀ wò sí ọmọ babaláwo fẹ́ wá lọ Mẹ́kà èmi ò gbé lọ Mẹ́kà rí o. Mẹ́kà kọ́ ni mo sọ ó dàbẹ̀ ni pé nǹkan tí mo sọ yé nǹkan tí mo ń gbìyànjú àti sọ ni wípé ṣé ẹ ti gba ọ̀nà ìṣègùn òyìnbó láti lè wo bóyá ọ̀nà àbáyọ lè wà láti bẹ̀. dọ́ítọ̀ bó ló ṣe jọra wọn ọmọ ọmọdé ẹ̀ṣọ́ ògùn kéèyàn mọ́mọdé. ẹ̀yin Tọ́pẹ́yẹmí ẹ tètè lọ sórí Ògìdán TV láti lọ bóyá wọ́n padà rí solution sí ọ̀rọ̀ Ifátọ̀nà ẹ̀yin Tọ́pẹ́yẹmí mo ti fẹ́ máa lọ nìyẹn a máa bẹ́ṣu ọ̀bẹ ní bẹ́ṣu abẹ́náwó ṣé mo gbà ẹ̀yin Tọ́pẹ́yẹmí ẹ máa ṣe rere èmi náà máa ṣe rere gbogbo alájọ máa ṣe rere lápapọ̀ màá tún máa rí nínú fọ́nrán mi tó ń bọ̀ ó dìgbà.